Israt Ọ̀nàkọ̀yà wọ́n jẹ́ ẹni tí wọ́n ní ìfẹ́ ọmọdé, wọ́n jẹ́ ẹni tí wọ́n lè kọ́ àwọn èèyàn mọ́ra. Alhaja Israt ó jẹ́ ẹni tó lawọ́, kò mọ owó kan láyé fún yàn, kò ní àwọn rárá. Níjọ́ tí Alhaja Israt máa kú, Ọlọ́run fún mi láǹfààní láti rí kó tó jáde láyé. Èmi tún wá dúpẹ́ fún ẹ wípé ó jáde níjọ́ tí wọ́n ń ṣe àwẹ̀ Ramadan lọ́wọ́, ó tún jáde níjọ́ Àlàmísì. Ìyẹn ni pé Ọlọ́run fi ikú ẹ̀ ó fi rọ̀, Ọlọ́run ó fi kẹ́ ẹ. Màmá jẹ́ ìkan nínú àwọn executive mi. Màmá ní àánú púpọ̀ tó kó ọmọ mọ́ra. Gbogbo agbára wọn ni wọ́n ń sà. Wọ́n dẹ̀ ṣe é débi pé ó ní àmì tó yẹ pé ní Ajérọ̀mí Ìfẹ́lódùn school wa ló gbégbá orókè ní 2017 throughout the federation. Màmá lawọ́ púpọ̀. Màmá tún dá ẹgbẹ́ obìnrin rere rẹ̀ lórí education tó yẹ pé wọ́n á tún lọ sí school, wọ́n á lọ pé àwọn òbí, wọ́n á bá àwọn òbí sọ̀rọ̀. Wọ́n fẹ́ràn ọmọdé púpọ̀. Akitiyan yìí ni màmá ṣe tí a fi fẹ́ràn màmá. Irú ẹ̀ ló jẹ́ káwa náà dé bí báyìí. wọ́n ní ẹni gbàùndà ẹni àná gbogbo àná la máa dẹni àná ṣùgbọ́n ká tó dẹni àná a gbọ́dọ̀ ní ohun tá a máa ṣe lẹ́yìn táyà máa fi tọ́ka sí wípé ẹni àná yìí ó ní ìtàn nílẹ̀ tí ò sì tán sínú ìtàn kálípẹ́ lọ́dọ̀ ọlọ́ á wà níbo láwà á wà ní 10 degree event center níbi tí ọ̀kan náà àwọn olólùfẹ́ yín ọ̀kan náà àwọn olólùfẹ́ wa náà ní òṣèré orí ìtàgé mò máwòrán káàkiri tí wọ́n máa wò káàkiri tí wọ́n máa ń pè ní Sobola ẹ̀mọ́ Sótáyọ̀ ẹ̀mọ́ Sótáyọ̀ ó ń ṣe òkú màmá ẹ̀ lẹ́nu Alhaja Chief Mrs Ọ̀nàkọ̀yà Sobola tí wọ́n ń ṣe òkú wọn lẹ́ni ẹ wo mo ní sọ fún yín pé ilé yóò jọbi àti mi ní ọ̀dàn yóò jọbi àti wò níbàrà tẹ̀wọ̀n bá wá bọ̀rẹ̀ a máa san lájọ ní abínibí lọ kádùkọ́ lọ́dọ̀ ọlọ́run ọba olókìkí ṣẹ̀fẹ̀ ọba ní sọ̀rọ̀ mọ́tànìjẹ́ gẹ́gẹ́ nínú ọ̀la àdúpẹ́ o bẹ́ẹ̀ tó ṣe máa rí ẹ máa rí pé ẹ máa ráwọn ẹlẹ́rẹ́ àwọn òṣèré olóṣìṣì níbi lẹ́ni ẹ̀dẹ̀lẹ́rẹ́ àwọn èèyàn míì tẹ́pẹ́ rò pé ẹni bóyá mo mọ̀ àbí mi ò mọ̀ àwọn èèyàn pàtàkì náà wá sórí ètò pàtàkì báyìí pẹ̀lú ọlọ́run ọba mọ́ wọn nígbà tí náà ní àṣà wa èdè wa Adésínà làwọn lórúkọ tèmi olówó ọkọ orí Àbíkẹ́ Adé kò ní báyìí kò ní fẹ́ẹ̀ bàjẹ́ ẹ mẹ́gbẹ́ kó ń bẹ́ o àwa ń bí lẹ́nu gbogbo àná la máa gbẹ̀yìn gbogbo wa kò sí bá a ti wá fẹ́ dàgbà tó ẹlẹ́yìí ò ní síwájú lágbára Ọlọ́run ọba ẹ wo ẹ kú kalẹ̀ ẹ kú wòran ẹ ráwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn ẹ kú kalẹ̀ Adésínà làwọn lórúkọ tèmi mo mọ̀ wọn nígbà tí náà ní àṣà wa èdè wa ẹ ṣe pọ̀. wọ́n ti máa ń sọ nípa arẹwà ọkùnrin tí àwọn èèyàn ń wò káàkiri yálà ẹnu eré Yorùbá tàbí eré àwọn olóyìnbó ọlọ́fìn ní lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan arẹwà lèmi máa ń pọ̀ tí bá tẹ̀síwọ̀n bá máa ń Ọlọ́run ọba mi tó wá pín ẹwà yìí síbẹ̀ kò ní ìbàjẹ́ láíláí ẹ dárúkọ fún gbogbo àwọn tó ń wà ní ilé sá. ẹ ká sọ ìyá mi àti bàbá mi àtàwọn ọ̀rẹ́ mi Bọ́láńlé nínú olówó mi. kí lẹ fẹ́ sọ nípa Sótáyọ̀ tó ń ṣe òkú màmá rẹ̀ lénìí. Sotayo is a wonderful person ọ̀rẹ́ mi ńlá ni àwọn tó bá mọ̀ mi ọmọ ìkémi kì í jáde bẹ́ẹ̀ but for Sotayo I have to come out so yeah she's an amazing person.
kí ni ẹ fẹ́ sọ nípa industry báyìí sí arípẹ́ ṣe ọjọ́ ìbí láìpẹ́ adẹ̀rí gbé àwọn èèyàn ṣe broadcast mo rí pé ọlọ́run ọba tó ti ń gbé yín ga kò dẹ̀ ní tilẹ̀ yín náà kí ni àwọn fíìmù tẹ̀yìn náà tẹ́pẹ́ náà pàkẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ báyìí látọ̀dọ̀ yín. Film pọ̀ tó ń bọ̀ right now mo ń ṣiṣẹ́ àwọn èèyàn lọ́wọ́ mi ò tí produce tèmi but I have a lot of films tó ń bọ̀ ń ta. kò ní bàjẹ́ mú mọ́ wọn nígbà tí náà ní àṣà wa èdè wa kò ní bàjẹ́ Adésínà làwà lórúkọ tèmi thank you. àmọ́ sọ fún yín lórí ètò tá a wà lẹ́nu ibi tí a ti ń ṣe òkú màmá wọn ìkànnì àwọn gbajúgbajà òṣèré káàkiri ni Sobayọ̀ màmá wọn Ọ̀nàkọ́yà Sobayọ̀ tá à ń ṣokùn wọn lẹ́nu mo wà pẹ̀lú gbajúgbajà òṣèré ni olùdarí eré ni wọ́n àìwò gbogbo nǹkan náà ìmọ̀ kò ní the great Anta Ọmọláníyàn bàbá ẹ̀kí gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n wà. nígbà tí mo wo channel tó dà nígbà tí mo ṣí tẹlifíṣàn ìgbà tí mo wá ṣí tẹlifíṣàn mo wá ṣí channel ńgbà tí ni channel tí ẹ lè wò tẹ́ máa gbádùn èmi ń wò ẹ ṣáà lọ sí Star Times kẹ́ mú channel tí wọ́n ń pè ní Liberty kò sí ẹ máa enjoy ẹ ní. orúkọ tèmi ni Anta Láníyàn ọmọ wọn lójúde Òṣogbo thank you. kí lẹ fẹ́ sọ nípa Sobayọ̀ Sobayọ̀ tó ń ṣe òkú màmá ẹ̀ lẹ́yìn. Sobayọ̀ sí oríṣiríṣi èèyàn oríṣiríṣi ni èèyàn lè rò sí bí ìhà tí Sobayọ̀ kọ sẹ́yìn ó lè jẹ́ òun kọ́ ló kọ sí mi ó lè jẹ́ òun kọ́ ló kọ sí bọ̀dá tó ń lọ yẹn bí ojú tí wọ́n bá fi wo Sobayọ̀ àbí bẹ́ẹ̀ bá ṣe súnmọ́ra yín tó lẹ fi lè mọ orú èèyàn tí Sobayọ̀ jẹ́ ojú tó fi wo èmi ni ojú bàbá mo dẹ̀ wá ṣèṣe bàbá ń bíbáyìí lónìí. ẹ ti gbọ́ kò ní bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́ mo máa wọn nígbà tí wọn ní bàbá àgbọ̀ wa ní tán lórí ìlàgbára Ọlọ́run bá ẹkú kalẹ̀ ẹkú wòran mo máa wọn nígbà tí wọn ní àṣà wa èdè wa. wọ́n fa ní gbogbo tí wọ́n mú máa wọn nígbà tí wọn ní àṣà wa èdè wa mọ̀ wá pẹ̀lú gbajúgbajà gbóhùnsáfẹ́ ní sọ̀rọ̀sọ̀rọ̀ ní ti gbọ́ ayé mọ̀ káàkiri àgbáńlá ayé èmi máa ń pè wọ́n ní Mrs láwùjọ òṣèré ànútẹ́mọ̀ gbọ́ ayé mọ̀ sí Dòyìn Kúkọ̀yí bàbá ẹ̀kẹ́ gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n wà ní. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá àkókò lè dá tí gbogbo wa ń bá káàkiri ayọ̀ ìdùnnú òun náà la fi parí ọdún yìí láṣẹ Elédùmarè. kí lẹ fẹ́ sọ nípa Sobayọ̀ tó ń ṣe òkú màmá ẹ̀ lẹ́yìn. ọmọ aláyọ̀ ọmọ alálùbáríkà ni ọmọ ọ̀dùnnú àdúrà ọ̀pọ̀lọpọ̀ òbí òun ni pé kí àwọn ọmọ dáadáa àwọn ọmọ olóríire kí wọ́n gbẹ̀yìn wa ìkànnì ẹ̀ náà ni Sobayọ̀ lẹ́ni àdúpẹ́ wípé ẹlẹ́yìn òṣìwájú wípé òun náà ó wà láàyè nínú ọlá àti ìdẹ̀ra láti ṣe àṣeyìn ti màmá ẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. kò ní bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́ mo máa wọn nígbà tí náà ni ẹ̀gbọ́n wọn ní pé díẹ̀ náà ni ṣókí náà ni wọ́n ń pè ní ọbẹ̀ oge ẹ ṣé ẹ kú kalẹ̀. ẹ dárúkọ yín fún àwọn tó ń wò yín nílé sá. èmi ni Ọlátúndé Balógun community chairman Ajẹ́rọ̀mí Federal local government. kí lẹ fẹ́ sọ nípa màmá olóògbé màmá Sobayọ̀ tí wọ́n kú. Alhaja Ọ̀nàkọ́yà wọ́n jẹ́ ẹni tí wọ́n ní ìfẹ́ ọmọdé wọ́n jẹ́ ẹni tí wọ́n dẹ̀ kọ́ àwọn èèyàn mọ́ra. Alhaja ó jẹ́ ẹni tó lawọ́ kò mọ owó kan láyé fún yàn kò ní àwọn rárá. níjọ́ tí Alhaja máa kú Ọlọ́run fún mi láǹfààní láti rí i kó tó jáde láyé. èmi tí wàá dúpẹ́ fún ẹ wípé ó jáde níjọ́ tí wọ́n ń ṣe àwẹ̀ Ramadan lọ́wọ́ ó tún jáde níjọ́ Àlàmísì ìyẹn ni pé Ọlọ́run fi ikú ẹ̀ ó fi rọ̀ Ọlọ́run ó fi kẹ́ ẹ
mo fi àsìkò yìí rọ gbogbo àwọn èèyàn wa náà tí wọ́n dàgbà tí wọ́n darí gbogbo ká mú ìwà dáadáa ká mú ṣe nípa àmọ́jọ́ tí ọlọ́jọ́ máa dé. gẹ́gẹ́ bí àgbà ìmọ̀ràn fáwọn ọmọ nítorí pé kò sí àwọn náà ni Ọlọ́run ni ó máa sọ wọn di gẹ́gẹ́ bí olùtọ̀nà fún wọn kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà wọn mọ̀. ìmọ̀ràn mi fáwọn ọmọ ni pé mo bá wọn dúpẹ́ pé ìyá wọn ò fìgbà kan sọ fún mi pé wọn ò tọ́jú òun gbogbo ìgbà náà ló máa ń fi wọ́n sọ fún mi yangàn lójú mi pé àwọn ọmọ òun tọ́jú òun ní ti owó ni àti ní ti kíkẹ́ ni gbogbo ẹ̀ náà ni wọ́n ṣe fóun mo dẹ̀ mọ̀ pé ẹni tó bá ṣe rẹ̀ fún ìyá ẹ̀ ọmọ náà máa ṣe bẹ́ẹ̀ fóun náà mo bá wọn náà dúpẹ́ pé wọ́n rí ìyá wọn tọ́jú kó tó jáde láyé káwọn náà máa retí gbogbo tó ń ṣe fún ìyá wọn àwọn náà máa gbà wọn kan tó jáde láyé. ọ̀rọ̀ àgbà ṣe ti gbọ́ wọ́n ní kò dùn kó pọ̀ sókè báyìí náà lọ bẹ oge ẹ̀kú kalẹ̀ ẹ̀kú wòran. fún àǹfààní gbogbo ọ̀nà tí wọ́n á mú mọ́ wọn nígbà tí mo sọ fún yín pé tá a bá wà lórí ìkànnì báyìí ẹ lè mọ̀ rí àwọn òṣèré oríṣiríṣi o ṣùgbọ́n ẹ máa rí àwọn èèyàn pàtàkì tí wọ́n yàtọ̀ sí pátákó àwọn èèyàn pàtàkì bàbá ẹ dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò nílé sà. èmi ni baálẹ̀ Dr. Káyọ̀dé Israel Òkunlọ́lá JP akérèṣe bíi erin ti ìlú Ìbàfọ̀n ní Ajérọ̀mí Ìfẹ́lódùn. kí lẹ fẹ́ sọ nípa Alhaja Nusrat tí wọ́n jẹ́ olóògbé báyìí màmá Ọ̀nàkọ̀yà. èmi pẹ̀lú màmá aṣẹ̀ṣẹ̀ pọ̀ mo jẹ́ chairman fún SBMC School Management Board ní Ajérọ̀mí Ìfẹ́lódùn. màmá jẹ́ ìkan nínú àwọn executive mi. màmá ní àánú púpọ̀ tó kó ọmọ mọ́ra gbogbo agbára wọn ni wọ́n ń sà wọ́n dẹ̀ ṣe é débi pé ó ní àmì tó yẹ pé ní Ajérọ̀mí Ìfẹ́lódùn school wa ló gbégbá orókè ní 2017 throughout the federation. màmá lawọ́ púpọ̀ màmá tún dá ẹgbẹ́ obìnrin rere rẹ̀ lórí education tó yẹ pé wọ́n á tún lọ sí school wọ́n á lọ pé àwọn òbí wọ́n á bá àwọn òbí sọ̀rọ̀ wọ́n fẹ́ràn ọmọdé púpọ̀ akitiyan yìí ni màmá ṣe tí a fi fẹ́ràn màmá irú ẹ̀ ló jẹ́ káwa náà dé bí báyìí màmá ò dẹ̀ yẹ kò mọ̀yàn pé ilé yíbo ilé gbogbo ẹ̀ ìkọ̀kan náà ni wọ́n kò discriminate gẹ́gẹ́ bí eléyìí la fi fẹ́ràn màmá púpọ̀. gẹ́gẹ́ bí àgbà kí wọ́n á ní ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà wọ́n mọ́ nítorí pé nǹkan tí ìyá ṣe lẹ́yìn ròyìn nítorí pé kò dẹ̀ sí ẹni láyé ẹ̀dá máa ní ìtàn ó dẹ̀ máa tàn màmá tàn wọ́n dẹ̀ ní ìtàn rẹ̀ nílẹ̀ ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà wọ́n nítorí gbogbo àgbáyé wọn ti ń wò wá káàkiri àgbáńlá yìí bá. wọ́n ti sọ pé ọmọ tẹ́lẹ̀ abájúbílẹ̀ yá ń jọ wọ́n mọ irú ìyá tí ìyá tó jẹ́ pé kò gba nonsense ni ìyá tó wà honest ni kò dẹ̀ mọ́lẹ̀ kò ń ṣọ̀lẹ so màá gbà wọn nímọ̀ràn kó máa hùwà tí màmá ń hù kó jẹ́ olóòótọ́ ọ̀rọ̀ kó dẹ̀ wà pé àwọn máa ṣe ojúṣe wọn láwùjọ kó dẹ̀ má fi gbá kan bọ̀ kan nú pẹ̀lú eléyìí mo wá fún wọn ní àdúrà pé Ọlọ́run wá gùn wọn lẹ́mìí dáadáa wọ́n á rówó ṣayé wọn wọ́n á dàgbà wọ́n á dòbò wọn ò ní táwọ́ ná gbogbo wọn wọ́n á máa ṣoríire àtàwọn ọmọ wọn náà nítorí ohun tíyàn bá ṣe nìyàn máa gbà màmá ti ṣe dáadáa dandan ó yẹ káwọn ọmọ náà gbà dáadáa. gẹ́gẹ́ bí baálẹ̀ gbogbo àwọn ará ilé wọlé wọn ń wò yín káàkiri bá ẹ súre fún wọn. òun náà ní sọ mo ní gbogbo àwọn ará Ajégúnlẹ̀ ní tilé àti ní ti koko láti orí Ìbàfọ̀n àníkọ́ àkùnrùn a máa rí ṣe a máa rí jẹ a máa rí mu ìlú Ìbàfọ̀n kò ní bàjẹ́ gbogbo Ajégúnlẹ̀ kò ní dàrú àní górógun náà àní rógun olè Lagos State a tún máa ní lọ síwájú ni a máa tẹ̀síwájú ni Nàìjíríà ní generally àní rógun gbàmígbàmí orílẹ̀-èdè wa a yọrí sí dáadáa gbogbo bá ṣe ń sẹ́ kó ṣe dáadáa báyìí lọ́lá Ọlọ́run àti àwọn tí wọ́n fi wọ́n síbẹ̀ tọ́lọ́run fi síbẹ̀ wọ́n á bá wa rílu ìtò a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹni tá a fẹ́ kó wà ń bẹ̀ náà ló wà ń bẹ̀ Buhari àti Ṣàwólú Ọlọ́run á fún wọn lẹ́mìí gígùn agbára àtòkùn tó máa fi bá wa ṣiṣẹ́ ìyanjú kí Ọlọ́run kó fún wọn ṣe ìlú Nàìjíríà ò ní bàjẹ́ o wọn ò ní kọ́ amọ́rú o nítorí Nàìjíríà orílẹ̀-èdè dáadáa ni tó kún fún wàrà but àwọn lídà tá a fẹ́ wọ́n ti débẹ̀ wọ́n ti ń ṣe o èyí tó lọ náà ṣe o a dúpẹ́ lọ́wọ́ àwọn Tinubu o gbogbo wọn la dúpẹ́ lọ́wọ́ wọn a tún máa bọ̀ sí ni Ọlọ́run á dẹ̀ jẹ́ kí Nàìjíríà kó tún dùn jù báyìí lọ ọmọ Nàìjíríà ò ní máa sá káàkiri mọ́ ìlú wa la máa wà táwọn èèyàn máa bá wa ń lù wá bíi ti US náà. ọ̀rọ̀ àgbà nìyẹn wọ́n ní ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lórí wọn ní yóò ṣẹlẹ̀ gbé àgbò ní tán lórí àmọ́ bá yín bá ẹkú kalẹ̀ ẹkú wòran mú màmá nígbà tí náà ní mí dòmí àṣà wa èdè wa. I'm still waiting for the last way.
I'm still waiting for Sister Booby to give me the names so that we can recognize the presence of these eminent people gathered here to celebrate life. Also, I would like to recognize the presence of the amiable couple, the latest couple in town, in the person of Mr. and Mrs. Okiki Afalaya. Please can we put our hands together for them? Can we put our hands together for them? One of the fantastic amiable director we have in the Nollywood. If I'm calling you, you need to stand up for recognition. For the not speaking more about people to recognize the actress and the director, the wonderful couple that just recognized. Ladies and gentlemen, I'm not offended. Once again, please, can we put our hands together for Mr. and Mrs. Okiki Afolawa. Also, I would like to recognize the presence of Folosha Abiola. That the issue of the Yoruba movie in conjunction with the so-called Nollywood. Ladies and gentlemen, I would like to recognize the presence of the black man that refused to change the skin, is proud to be the black man. Once again, put your hands together for my friend, my brother, Sadiq Adebayo. Please can we put our hands together for Sadiq? I don't know why they say the Yoruba people are not fun to be. We are fun to be. We are entertainer guru. We are political buhaha, economic kakanja, and social implement. The last time I said, they said the Yoruba actor cannot even construct a sentence. I was told we don't speak good English. I was told we are fact illiterate. Believe because we are Nollywood star, the Yoruba movie. They believe that we are nothing, but we have come to stay. The new generation actor of the Nollywood. We have come to prove to the world that we are educated. We are fast. We can be smarter than imagine. Ladies and gentlemen, make some noise for the Nollywood gathered here to celebrate with Tayo. Put your hands together for the great Nollywood. Also, I would like to recognize my colleague. We thank them for the contest, Mike. They are great people. There are so many people we see behind the scene. And some of them, they are shy probably because of the camera. Ladies and gentlemen, when it comes to the Balone marketer, I would like to recognize the presence of the guru, the noise making of Desari, the producer, the architect, the originator. Ladies and gentlemen, it's not any other person. Can we put our hands together for the famous Simona? Big make some noise. That is the producer, that is Cameo. You need to stand up again for recognition. I know a lot of people don't like cameras. These are the people behind the camera. They are working effortlessly for you to be entertained. They are the last, I call them the surrogates, the last judge of whatever we have done. They pay their money, they pay their dues to produce a movie. They might keep it for years. They might destroy it and it will not be safe. Ladies and gentlemen, once again, a special recognition from my brother from another mother. Put your hands together for Simona. Ladies and gentlemen, also I like to recognize the presence of my colleague here when we talk about cinematography in general, the director of cinematography. He's my brother from another mother. He's good. I call him the Jinko himself, my namesake. Ladies and gentlemen, one of the Nollywood best, Tina Angela. I also like to recognize the presence of my sister from another mother. She has been there before we came. Ladies and gentlemen, I can address her as a legendary because she has been there before we arrived. Ladies and gentlemen, our screen leader, put your hands together for Ayeye, Ayeye. Please can we make some noise? You need to stand up for recognition. Alright, thank you very much. Also, I would like to recognize the presence of my brother from another mother. He's been in the industry for a while and is still there. Make some noise, our celebrities, please. Make some noise. Let these people celebrate them by giving them an ovation. Thank you very much. Ladies and gentlemen, I would like to recognize where she's seated. I would like to recognize the presence of my sister from another mother. She is the Atekata of nowadays, the Atekata
assault. Ladies and gentlemen, make some noise for this veteran living legend. Tayo Sobola. Please can you make some noise? Nollywood, are we alive? Make some noise. Okay. Alright, you need to give a little volume. Increase the volume. Ladies and gentlemen, we are here to celebrate this Islamic mission. Ladies and gentlemen, make some noise for the God of another mother. The Alhaja of our days, the Alhaja of our time, is not God, is not sharing name with God, but he looks like an old man in a young body. Ladies and gentlemen, put your hands together for Tayo Ayeye. And not now one of us should have you for that interview there. Ladies and gentlemen, I would like to recognize one of the leading legendary in our names today. Hi, I'm Alhaja. I have been there before you people started. Now, humility will take you there, and without humility, you're not going to achieve nothing. I saw the first expression in your face during the sneak in Jennifer by Funke Academy. I am putting it to you that one day the whole world will come to celebrate me. And thank God that it was part of my success story my first time in London. Ladies and gentlemen, put your hands together once again for Anton Lamiyo. Thank you very much. Thank you for coming. ọ̀ràn tó ń wà ní ó ti mọ̀ yín ẹjẹ́ tó tún mọ̀ yín síwájú àti síwájú. Abímbọ́lá Fọláyàn lórúkọ mi. kí lẹ fẹ́ sọ nípa Tayo tó ń ṣòkú màmá ẹ̀ lẹ́ni. She's a very nice, wonderful person. Ní music film industry ṣe a rí pé àbí gbogbo ẹ̀ náà ń lọ mọ̀ọ́rọ́ àwọn ni a rí pé ẹ̀ tún ṣe àwọn skin kíní kan tó wà káàkiri báyìí sí kí làwọn nǹkan táwọn èèyàn lè bá pàdé mẹ́. Àwọn organic products la máa ń ṣe and it's very nice. kí làwọn nǹkan tó máa ń ṣiṣẹ́. Mo máa jẹ́ kára dán, mo máa jẹ́ kára ṣe dáadáa. Bẹ́ẹ̀ni. kò ní báyìí nínú àwọn múbi tó ń bọ̀ lọ́nà èwo ni ká máa fojú sọ́nà fún báyìí tẹ́ pé àwọn èèyàn máa tẹ́ pé tó bá dé ó máa tẹ́nì káàkiri àgbáńlá yìí. Àfojúdi àwọn ni movies mo ẹ̀ṣẹ̀ ṣe. ṣe é ti gbọ́ wọ́n ní àfojúdi máa ń fìyàn ó máa ń kóyàn jìyà ni o mọ̀jà máa ṣàfojì kò ní bàjẹ́ mọ̀ máa wọn nígbà tí náà ni àṣàwọ̀ ẹ̀dá lórí StarTime káàkiri àgbáńlá ayé ẹ̀kú kalẹ̀ ẹ̀kú rẹ̀ ṣe. fáǹfààní gbogbo ọ̀n tó wà mú máwọn nígbà tí náà ni àṣàwọ̀ ẹ̀dá mọ̀ àkọlù gbajúgbajú olùdarí eré ni wọ́n alákòóso eré ni wọ́n àwọn tí wọ́n ń jẹ́ kí eré ó dùn kó ní ìtumọ̀ ẹ mọ gbogbo Òkìkí ọmọ Àfọláyàn bàbá ọkọ ìyàwó bàbá ẹ kí o gbà wọn lóòótọ́ tó wà ní. ẹ ṣe o èmi ọmọ yín náà ni o Òkìkí Àfọláyàn mi ò yájú omi ìdẹ kọjá èmi Ọlọ́run ẹ jẹ́ kí n yájú sí ogbó yín wọ́n lọ. ṣé ẹ mọ̀ pé òkú àwọn èèyàn máa ń pò kí abúlé bẹ́ẹ̀ nìkan tó tóbi tó dàbí àǹtà láníyàn bíi méjì ní bàbá kíláàsì rẹ̀ wá yín gan. Ọlọ́run ni o kò yé mi náà o Ọlọ́run kẹ́sẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá. kí lẹ fẹ́ sọ nípa Tayo tó ń ṣe òkú màmá ẹ̀ gan lé. kò sí ọ̀fẹ́ sọ nípa ẹ̀ tí àwọn èèyàn tí ì sọ nípa ẹ̀ kàn sọ pé wẹ́ ẹ má yẹ kí n sọ̀rọ̀ jù má sọ̀rọ̀ má ní pé irọ́ ni ìyá kan pọ́nlé náà ni she is my good producer mi dáadáa nítorí pé mi ìdẹ direct fíìmù ẹ̀ rí kí n máa lọ nílé kí n máa rí gẹ́sì pé irú iṣẹ́ wo kò ṣẹlẹ̀ sí mi rí so from that angle she is the best. kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà sá. kó keep it up náà ni ìwà tó dáa tó ń wù kò ń gbéraga kò ń kọjá ayé ẹ̀ orílẹ̀-èdè ló máa ń wà nǹkan tó bá lè ṣe àgọ́ lóhùn lè ṣe èyí tó bá lè ṣe alùpùpù ní sọ pé yẹn kinní kan so she just keep it up that one. ṣé ẹ ti gbọ́ wọn ti já wa sí ni wọ́n ní pé wọ́n ní ìwà jẹ́jẹ́ náà ni ọmọ pẹ̀lẹ́ kò ní bàjẹ́ mo máa wọn nígbà tí náà ni àṣà wa èdè Òkìkí Àfọláyàn kò ní bàjẹ́. Your mercy, your divine protection over everyone that are here to celebrate with us today. We say may your name be highly exalted in the name of Jesus. Lord, we commit this program into your hands, O Lord. From the beginning to the end, take the eminence in the name of Jesus. At the end of everything, may we have every causes to glorify your name. In Jesus' wonderful name we have prayed. Amen.
mo mọ̀ nígbà tí wọ́n ní àṣà wa èdè wa mo wà pẹ̀lú gbajúgbajà òṣèré káàkiri àgbáláyé náà ti máa ń wò wọ́n èmi máa ń pọ̀ ní Olúwakẹ́mi ọmọ Àfọlábí ẹ kí gbogbo àwọn èèyàn tó ń wà ní. ẹ kí gbogbo àwọn èèyàn tó ń wà ní. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o ẹ ṣé mo dúpẹ́ ẹ kú gbogbo ìgbà mi torí tí la ṣe wà mí báyìí ẹ máa padà lẹ́yìn wa ẹ máa pẹ̀lú wa all the time Ọlọ́run á máa pẹ̀ lẹ́yìn náà. ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí yín tẹ̀sí kò pẹ́ kò ní bàjẹ́. a dúpẹ́ fọlọ́ Olúwa ṣe o. kí lẹ fẹ́ sọ nípa Tayo tó ń ṣòkò màmá ẹ lé. Tayo inú iṣẹ́ kan náà lájọ ń ṣe ó dẹ̀ jẹ́ kan lára àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ń ṣe dáadáa lẹ́nu iṣẹ́ yìí tí èèyàn bá dẹ̀ wà tó bá ń ṣe dáadáa lẹ́nu iṣẹ́ ẹ̀ kò sẹ́ni tó ní nífẹ̀ẹ́ inú àwọn èèyàn á dùn pé ó ń ṣe dáadáa. wọ́n á ní ìmọ̀ràn tẹ fẹ́ gbà gẹ́gẹ́ bí ìgbà tó yẹ pé màmá ti lọ àwọn náà ilé náà ti wà ní ipò àgbà báyìí torí pé àgbẹ̀ pẹ́ kọ̀yàn. well ìyá jẹ́ ipò ìyá ó jẹ́ ipò tó jẹ́ ipò gbòógì nínú ayé ẹ̀dá so tí lẹ́yìn Ọlọ́run ìyá àyàn ni torí ìyá àyàn ló máa ń fẹ́ kí gbogbo nǹkan tó dá ṣẹlẹ̀ síyàn ìyá àyàn nìyàn lè finú tọ́ ìyá àyàn ló lè ṣe a lot of things fẹ́yàn so nǹkan ìbànújẹ́ ni tíyàn ò bá níyà àmọ́ tíyà náà bá tún dàgbà tó darúgbó kó tó kú nǹkan tó dáa ni àti wípé àsìkò tí màmá mú láti ẹ̀tì kọ́kọ́ lọ bá Ọlọ́run náà ó jẹ́ àsìkò táwa Muslim máa ń pè ní ìgbà tó dáa so inú àwẹ̀ so alihamdulilayi Ọlọ́run á máa dúró tì wọ́n Ọlọ́run á dúró tì Tayo á dúró tì gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ àbúrò ẹ̀ Ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀. wọ́n ní kò ní báyìí ẹ rí ọ̀rọ̀ ṣókí báyìí náà ni kèdú pọ̀pọ̀ ṣókí ló bá ẹ kú kalẹ̀ ẹ kú wòran ẹ ṣe púpọ̀. Someone, oh my God, what a lovely name. Sinumpu, ẹ jẹ́ ìpadà sọ̀rọ̀ wọn lábẹ́kọ̀ọ́ta. Bí ìdárúkọ méjì, ẹni bí ìdárúkọ, àwọn àdúgbò yìí láti wọ́n kọ́ bẹ̀rẹ̀. Ṣakọ́, kúkọ̀, àdìbẹ́, bá ń lọ dé lóṣù àwọn bọ́ọ̀ padà àwọn aládùúgbò bí ló ṣẹlẹ̀ lọ. Bá ọ̀nà méjì yẹn bá mú. Bá wọ́n bá fọ́jú wọn lórí. Bá bọ̀ọ̀bù náà tó ṣẹ́kẹ́. Àgọ́ ọ̀pá wọ́n ti rú ìlú wọn bẹ̀rẹ̀ yẹn yìí. Ìgbẹ́ òkú ìjọba ọ̀ṣùwárì ó sì ẹ̀dùn àrò sàkẹ́tù lọ sí ìlú abẹ́òkúta ìsàrò. Àwọn ọ̀pá náà pọ̀ láti Ifọ̀ tí wọ́n ti wá pọ̀ láti wà lórí mi. Ìgbẹ́kọ̀lẹ̀ fọ́ ilé àwọn owó fọ́ ìyàrá mọ́ṣúárì yẹn. Ìgbẹ́kọ̀lẹ̀ yẹn ló ní bọ́lẹ̀ tẹ́ àti àdókò tó fẹ́ ń bọ̀. Kí ló dé kí ní ìyàrá mọ́ṣúárì fi sí àwọn èèyàn? Kí ló dé kí ní àwọn òkú sí àwọn èèyàn? Bọ̀dé sọ́ọ̀tì náà tó lọ́sì náà lọ sọ. Àlùkò bá wà tẹ̀ kò sọ ọjọ́ ní dúró. Ẹ bá bá fọ́ bóyá àlùkò sọ láàrú. Àlùkò ló wà tẹ̀ kò sẹ̀ tó sọ̀rọ̀. Àlùkò tó fọ́ tó wà ní mọ́tò. Tí o bá lọ́jọ́ bá lẹ́kọ̀ọ́ bá bá ti ń sọ. Àrọ̀wọ̀ wọ́n ní kí ni ariwo àrọ̀wọ̀ àrọ̀wọ̀ àti àsọ̀kárùwà wọ́n bá ẹ̀ lẹ́yìn. Ṣé wọ́n ní sùúrù tẹ̀lé lọ àwẹ̀tò Christ Anglican School Bàkàtàyà orúkọ tí wọ́n lè ẹ̀sẹ̀sẹ̀sì. Ṣé ní sùúrù wa orí wa kú dé pípé àmọ́tò àbíṣèkà àwọn tí ṣe wà lọ́fọ̀ọ́ ọ̀gá ẹ̀sà báyìí tó yẹ kí wọ́n máa tó wà níṣẹ́ ẹ̀kúsí náà máa ń ṣẹ́ lórí lọ́kà. Wọ́n máa tẹ̀ sí ẹ̀ wá tó bẹ̀rẹ̀ àṣẹ oníwà náà fún àwọn ọmọ àdúgbò pọ̀ wọ́n máa ti náà gbọ́dọ̀ lọ́kà tó fi pẹ́sẹ́ǹtì ní ilé àmọ́tò. Ojú ní ṣiṣẹ́ àtọ̀ sẹ́ẹ̀dì tí wọ́n gbogbo ọ̀la sí lépa. Wọ́n wá sẹ́ẹ̀dì Mr. Marcus Ọ̀pọ̀ṣẹ́ni pé lórí lọ́sùn ní Mọ́lá sir, my name is Mr. Ajayi. I will be taking you in English, but I'm not speaking design or English. So that you guys are not sure, and if you want to speak English, it is today that I will prove to you that me, Mr. Okani, I am a sick teacher. Gbogbo bẹ́ẹ̀ sọ yà wọ́n lè gbẹ̀lẹ̀ káàbọ̀ ẹ̀ tó lójú ti ẹ̀dá àti ṣẹ́gun ẹ̀ wọ́gẹ̀. Ìbínú ló bá lé ẹ̀dùn kíláàsì àwọn akẹ́kọ̀ọ́ bá ti kú. Bóyá ní èèyàn mọ̀ èèyàn máa ń fọ́ ọ̀mù ẹni. Onímọ̀ wọ́n ti sábẹ́ jẹ́. Bàbá bàbá bá wọn kàsí orí burúkú mo ti sọ fún ẹ. Káàkó nẹ́ni àti bóyá ẹjọ́ jímọ̀ lóòdù ẹ̀dá àtàbẹ́ sí ti jẹ́ ẹgbẹ́ sẹ̀dùn mọ́lẹ̀ olóògùn ọlọ́ba jẹ́ mọ̀lúsọ kásíìmù fún mi lọ́wọ́ mi yẹn ọ̀dọ́ alẹ́ owó fún 14 ni. Gbáà! Bí ẹ ṣe fún mi yá! Ó ní yes! What is it? Ká!
bàbá mi ni wọ́n ní bí sẹ́yìn ká ó ti yọ pípù ká ó ti yọ what is it ìgbà yẹ oh yeah bàbá yẹn ní no àjọṣe yéèyò only how does that correlate with the lecture in the class that must be your pardon ọgọ́ jogo ni Sabiu ẹ bá délé ni ọlọ́mọ ẹ̀mí lọ́wọ́ this place ó kàn fún yẹn méjì nípa àpapọ̀ síbi yẹ ọ̀rọ̀ tíyà ní is that ọ̀rọ̀ oníná there is English yẹ́n mi àgbàgbọ́ sit down ní ìlú thing as if no talk anything ní English again no talk anything fáwọn náà gbé ọdún náà tipẹ́tipẹ́ ní no talk inú irúfù lọ́dún ní àgbà etí only speaking English is that English no be English ẹgbẹ́ 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 bínú olórí burúkú ni ó jẹ́ pípa fún ẹni ẹni ladies and gentlemen my name is MC Babati. It's all right, roll two, on side. I hit the city, bright lights, the white lights, stepping out the bus, pretending to be right side. It ain't right on the side. Don't play like you know. Always know I want to recognize the presence of my father. Come on up, brother. I would like to recognize a superstar, my brother, a legendary and embryo. Ladies and gentlemen, put your hands together for these. For this man is creative and he has his style. DJ is creative and he has his style. He's a good director. Ladies and gentlemen, put your hands together for Tete Queens. Now put your hands together for the stand of recognition. DJ, the opening to watch. All right. Put that DJ, bitch. One will be DJ, one will speak. All right, ladies and gentlemen, I'd like to recognize the presence of this director again. You need to stand up for recognition. Put your hands together for Tete. Tete. All right. Four. All right, ladies and gentlemen. Mr. Tete, it seems I'm drawing you. Am I drawing you? Oh, this is Mr. Tete. I told you it is my pleasure to show to you those who have been behind the scene. He's a director, he's a proud man, he's a shy man, that is why he's here to face the audience. But what do you teach us straight in here now? Don't I go be the rest of cinema? wà pẹ̀lú gbajúgbajà ayàwòrán ni wọ́n DOP tẹ́ pé kò síbi tí wọ́n ti yàwòrán lọ́jọ́ ìrìn Dubai ọjà ìrìn Amẹ́ríkà ọjà ìrìn Germany kò síbikíbi tí wọ́n bá ti ń fi kámẹ́rà tán bá ti fi ń dára tán dẹ̀ fi ń gba owó tán fi ń gba ipò tán dẹ̀ fi ń gba ẹ̀yẹ ibẹ̀ ni ẹ máa bá wọn mú wà pẹ̀lú wọn. èmi máa ń tẹ̀ ń pọ̀ Àdìsá Yusuf gbàyẹ̀mọ̀ sí Climax ẹ̀kẹ́ gbogbo àwọn olùfẹ́ tó ń wà. orúkọ tèmi ni Àdìsá Yusuf bàbá tí tó máa ń pè ní Climax. kí ni ẹ fẹ́ sọ nípa Sótáyọ̀ tó ń ṣòkú yẹn mo rí pé ẹ̀yin méjì ó dàbí 5 and 6 ní pé ẹ̀ yára yín. Sótáyọ̀ ìyá mi ni màmá mi ni ẹ̀gbọ́n mi ni àǹtí mi ni ẹbí mi ni so àjọwà náà ní àjọ ràn tún. báwo ni jẹ́ ìṣẹ̀lẹ̀ sọ́dẹ̀ ń pa ara wọn. èèyàn gidi ni wọ́n o so ẹni tó bá dẹ̀ bá wọn ṣe kò ní kábàámọ̀. gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ àyàwòrán DOP báyìí kí ni mọ̀ tẹ́ fẹ́ gba àwọn tẹ́pọ̀ náà ṣẹ̀ṣẹ̀ jáde pé Climax àwọn sọ́kọ́ sàré wá àti ẹ̀mọ́ bí tó jẹ́ tí wọ́n dẹ̀ mọ̀ pé òjò ti ń pa gúnbọ̀ ọjọ́ ti pẹ́ kí ni ẹ fẹ́ sọ ìmọ̀ràn. anybody no ní relent ni nǹkan tó yẹ bá ti ń ṣe what doing is what doing well ká ṣáà máa tẹ pamọ́ tó dé ọjọ́ kan ṣá gbogbo ẹ̀ ó máa loop out. ṣé wọ́n ní sáré kọ́ mọ́ bá wáyé asán rántí pọ́ lọ́wọ́ ọ̀dà lásán wọ́n ní má dúró torí pé gan ayé gan kò dúró lásán kò ní bàjẹ́ kò ní fẹ́ẹ̀ bàjẹ́ ẹkú kalẹ̀ ẹkú wọ̀ mo máa wòran nígbà tí náà ni mí dò mí ẹ ṣe. ṣàwà èdè wa a mọ̀ wà pẹ̀lú
àgbájúgbajù òṣèré káàkiri àgbálẹ̀ àwa tí wọ́n ń gbà ta tiẹ̀ ká tó máa wọ pátá wà láti wọ́n ń wò wọ́n ó dẹ̀ tó wà ń bẹ̀ wọ́n ń bá ìgbà mu ìgbà wà ní gbàdá ayé yín dànù lágbára ìṣẹ̀dá òkè mú wọn pẹ̀lú èmi máa ń pọ̀ ní evangelist lèmi máa ń pọ̀ bìkọ́ gbogbo àwọn nǹkan tó máa ń ṣe lórí afẹ́fẹ́ evangelist tó pẹ́ kò ní bàjẹ́ àti mi náà Ọpẹ́yẹmí ọmọ Ayéọlá ẹ kí gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n wà nílé. ẹ̀yin olólùfẹ́ mi nílé èmi ni Ọpẹ́yẹmí Ayéọlá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ṣe mo dúpẹ́ ẹ kú gbogbo ìgbà wa o ẹ kú ìfẹ́ náà ó ti pẹ́ náà ọjọ́ ti. Ṣótáyọ̀ tó ń ṣe okùnmá mẹ́lẹ̀ ni. wọ́n nǹkan tí mo lè sọ nípa Ṣótáyọ̀ ni pé akíkanjú obìnrin ni ọmọ dáadáa ni ènìyàn dáadáa ni ènìyàn rere ni ìdí tí èèyàn bá ti ń ṣe nǹkan lèèyàn ti máa mọ bí ẹni tó ń ṣe nǹkan ṣe rí àdúrà mi dẹ̀ ni wípé ibi tí ó ti mú lẹ́nì láti fi celebrate ti mọ́mì òun náà rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ láti celebrate òun náà ibẹ̀ náà ò dẹ̀ ní gbẹ. ẹ ṣe àwọn fíìmù yín a rí pé kò sẹ́ni tó wo fíìmù Ọpẹ́yẹmí Ayéọlá tí ò ní jẹ́ emotional movie àwọn adẹ̀rí pé à ń sàfihàn jẹ́ díẹ̀ lórí bóyá travelling I don't know but kí ló ń bọ̀ lọ́nà láti ọwọ́ yín báyìí. lágbára Ọlọ́run nǹkan tó ń bọ̀ ẹ̀yin èèyàn mi ẹ ṣáà máa lọ sórí YouTube ẹ ṣáà máa lọ sí orí YouTube kẹ́ lọ máa wo àwọn fíìmù tiwa bí ẹ ṣe ti máa ń wò ó kẹ́dẹ̀ ra àwọn tí ẹ bá lè rà náà ní gbogbo àwọn ibi tí wọ́n ti ń ta fíìmù wa ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ àmọ́ pé kò easy gbogbo wa náà là ń wojú Ọlọ́run fowó ṣùgbọ́n ẹ bá wa dẹ́kun àti máa ra pirated copies. àwọn ẹgbẹ́ mi ṣì ń bí ọ̀nà ọ̀pẹ́ Ṣóbọlá. ìyá dáadáa ni ìyá dáadáa ni
Sanwó-Olú. Deputy Governor òkú ilé retí bàbá ẹ̀ tó lọ sọ́run alákejì o ọlọ́dọọdún òdìgbà síra wọn láyé ọlọ́dọọdún òdìgbà síra wọn láyé. ọlọ́run lábàbọ̀ lábàbọ̀ ìṣàtìlẹ̀.
nígbà tí wọ́n ní àṣà wa èdè wa mọ̀ pẹ̀lú gbajúgbajà òṣèré ni wọ́n káàkiri àgbáńlá ayé gbogbo biz girls Ẹniọlá Badmus èmi máa ń pè wọ́n ní gbogbo biz girls ẹ kí gbogbo àwọn olólùfẹ́ tó wà nílé. akínyìn ó ṣe dáadáa lẹ wá ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ fi ń wò wá etí tẹ fi ń gbọ́ wá ò ní dì owó tẹ fi ń ra fíìmù wa kò ní tán àpò yìí ò ní gbẹ. kí lè fẹ́ sọ nípa Táyọ̀ tó ń ṣòkò màmá ẹ̀ lẹ́nu. well kí ọlọ́run jẹ́ kí gbogbo wa gbẹ̀yìn arúgbó wa èmi ti gbẹ̀yìn àwọn arúgbó tèmi anyways ọlọ́run á túbọ̀ dúró tì kò ń ṣe nǹkan tó easy most especially tí iye èèyàn bá kú kò easy mo dẹ̀ mọ̀ bí Ṣótáyọ̀ ṣe wà very close pẹ̀lú mọ́mí ẹ̀ so mo kàn fàsìkò yìí sọ pé ọlọ́run á jọ̀ọ́ á bá mi rọ̀ ọ́ lọ́kàn àwọn tí òkú fi sílẹ̀ ọlọ́run á dúró tì wọ́n ẹ̀rù ò ní bá wọn Ṣótáyọ̀ náà òun náà ò ní yàn kú o nǹkan tó wá ń ṣe lénìí òun náà dàgbàdàgbà àrọmọṣerú ẹ̀ fóun náà o. ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ díẹ̀ tó ṣókí náà ní ẹkú kalẹ̀ ẹkú wọ̀ mo máa wọ̀ nígbà tán ní àṣà wa èdè wa. Ṣótáyọ̀ lódò lóògbé lábẹ́ ṣe celebration of life o ẹ káàbọ̀ síbí. Olùsọjí ìjọba ti rí ọ mo mọ̀ pé 50,000 ti dúró ojoojúmọ́ ni mò ń gbà nígbà táwọn Atlanta Georgia mo lọ́sẹ̀ méjì kò já kan ni dájú bí ìkú kalẹ̀ mo bá jayé títí máa gbàgbé ọlá bí ìdọ̀tí wá ní. Mo lọ́lọ́run ìbàrẹ̀ àkàbí ooo ọlọ́run ìbàrẹ̀ ooo. Mo ní ọlọ́run ìbàrẹ̀ olódùmarè ònílétí lónìí la ìmọ̀ràn lọ́wọ́ alágbá kábíkábí ọ̀gá ògo ni yáwí yáyù ọkùnrin ogun bàbá ònílétí lónìí la ìmọ̀ràn lọ́wọ́ ṣèkínní àgbòrí ọlọ́run tí jòwó ọ̀run ni olórúkọ bìrì bí ara olórúkọ kàgbà òbí ìpẹ́ yáwí ayò ọkùnrin ogun ọba àbíọ̀ nìkan gbére níjà ọlọ́run ìbàrẹ̀ ọmọkùnrin ìsì adéọlá ọlọ́run ìbàrẹ̀. ọlọ́run ti gbà ọlọ́run lẹ́nu ọmọ ṣọ́kàn náà lò olórí ìrẹsẹ̀. ọlọ́run ti gbà bẹ́ẹ̀ o ọlọ́run ti gbà bẹ́ẹ̀ o ọlọ́run ti gbà bẹ́ẹ̀ o ọlọ́run ti gbà bẹ́ẹ̀ o.
Ọ̀ṣun, Ọ̀ṣun, àwọn tí wọ́n sọ.